ṣé báíbù àti quran ló ba ayé nàìjíríà jẹ́? àlàáfíà fún gbogbo ojú tó ń wò mí. ìbéèrè pàtàkì: ṣé quran àti báíbù wà lára ohun tó ba ayé nàìjíríà jẹ́ débi tó dé lónìí? lára àwọn ìbéèrè tó ń lọ nígboro tó dẹ̀ ń jà ràìnràìn lórí ayélujára ni irú ìbéèrè yìí. ṣẹlẹ̀ mọ àwọn bàbá wa bọ̀ wọ́n ní ìwàkuwà báyìí èèyàn máa ń wá nǹkan tó bá sọnù. tí èèyàn bá wo bí ayé nàìjíríà ṣe polúkúmuṣu, tí eku ò pé bí eku, ẹyẹ ò ké bí ẹyẹ, ọmọ èèyàn gan ò fọhùn bí èèyàn, ó máa jẹ́ káwọn èèyàn máa wòye sí pé àbí àwọn ẹ̀sìn tá a gbà láti òkèèrè àbáwọn ẹ̀sìn yìí ni wọ́n ń kó bá wa ni. mo ṣe alábàápàdé fídíò méjì bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn tí mo lè pè ní olólùfẹ́ ọba Solomon, níbi tí wọ́n ti ń fi ẹ̀sùn kan báíbù àti quran wípé wọ́n wà lára àwọn tó ba nàìjíríà jẹ́ débi tó dé lénìí. mo fẹ́ kí èmi àti yín kájọ lọ farabalẹ̀ ká wo fídíò náà. téèyàn bá ń wo fídíò yẹn, téèyàn bá jéèyàn Ọlọ́run, inú á fẹ́ máa bíyàn, ṣùgbọ́n mo fẹ́ ká gbé ìbínú sẹ́gbẹ̀ẹ́ kan, ká padà wá analyse fídíò yẹn, ká gbé ọpọlọ wọn yẹ̀wò, ká wá wò bóyá ọ̀rọ̀ wà nínú ẹ̀sùn tí wọ́n fi kan báíbù àti quran yìí. wo èmi olùjíhìnrere àlàáfíà yẹn ni Àfáà Mojesi. ọba Solomon right. ẹ sà ló fi yé yín pé ilé ìtẹ́fi kí ní ìgbáyọ̀ lójú tító ẹ padà ọ̀rọ̀ tó sọ Solomon sọ̀rọ̀ gidi, ọba Solomon sọ̀rọ̀ gidi bẹ́ẹ̀ yẹn náà pé ẹ jáwọ́ nínú àpọ̀n tí ó yọ bíbélì náà ni àwọn tó jalè lábòjá bíbélì náà ni àwọn tó jalè láláwùsá bíbélì náà ni sà. ẹ jẹ́ kí bíbélì lọ sí mi lórí ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ ní àyà mi tinú ọkàn yẹn ló lágbára. tó bá lálàá lóru tó wọ́n gún ẹ lọ́bẹ ó lè sọ̀kalẹ̀ wá gbé báìbù. lẹ́kọ̀ọ́ rẹ àwọn kan ló print ẹ ìsìn tó bá ń tàn wá kò yẹ ká tàn ara wa before the bible kí là ń lò. ṣé ọba Solomon á gbé ògùn sórí àdá pé òun fẹ́ mọ̀ bí agbára wà ní Ògúnládé wú láàrin ọjọ́ méje tí ògùn bá jẹ́ ògùn kògùn mú un jẹ mọ́tò agbárí tọ́jú. ọba Solomon tó bá sọ ẹ sàtẹ́nì kan ó sọ fún pé kò ṣe rú. àbáyélála àtàyélála àbí lẹ́ràn àbí Ọbàtálá àbí olóúnjẹ lẹ́ràn. àwa tún ní lẹ́ràn ní ọ̀dọ̀ wa a tún ní ayélála lọ́dọ̀ wa. ó dán wò. ó bá pọn mi sí inú. tó bá dán wò. ẹ sà bó délé ó lè kó 300 ọrùn kan máa wọ ni. bàbá wọn ní mò ń bọ̀ wọ́n lọ́wọ́ òyà lógún ọdún. ẹ sàfi gbogbo ẹ lẹsẹ. Many Nigerian presidents that have gone, tó yẹ pé Quran ló fi búra. that they swore with the Quran. o lè ló jà kúrò mẹ. But there's no, the investment owó ló jí kó kúrò mẹ. they invest into the net. àmọye president Nigeria tó ti fi báyìí So búra. any president in Nigeria, they swore with the Bible. àlọ́ àbọ̀ ẹ̀. By and large, jìbìtì náà ló kó mẹ. they've been fraudulent. wọn ò ṣèlú bó ṣe yẹ kọ́ ṣe. They do what they ought to do. àmọye gómìnà Many governors, tó fi Quran búra. they swore with the tó fi Quran. báyìí búra. Swore with the Bible. níbo náà wà lórí àjẹ Today, so báyìí yẹn àti Quran tí gbogbo wa gbẹ̀mí lé. the Bible and the Quran, pápá tẹ̀mí náà gbẹ̀mí lé. I rely on. mo rí i pé I've seen. kò ṣiṣẹ́ It does not work tó wù mí. that I would have liked. Quran yẹn o That Quran, báyìí yẹn o Bible, wọn ò ṣiṣẹ́ They have not worked tó wù mí. the way I would have tó liked. bá yẹ pé àwọn tó kówó jẹ nínú gómìnà If those that invest with money, àbí president governors or àbí presidents minister or ministers, tí wọ́n fi àwọn ìwé méjèèjì búra and they swore with these books, tó bá yẹ pé wọ́n kú lójijì ni they were dying suddenly, wọn ò ní fi Quran búra mọ́ they will not swear with wọn ò ní fi Bible búra and they mọ́. will not swear with the Bible again. abárí ẹ̀sìn mi If we have another religion tó tó lè fi máa fi búra that they can use to, ẹ jẹ́ kó dánwò let them try it. ẹ jẹ́ kí ìjọba Nàìjíríà kó dánwò. Let the Nigerian government try it. wọ́n gbọ́ pé wọ́n ní ọ̀gbọ̀nọ̀ tó bá fòkú búra pọ̀ máa pa òkú máa pa wọ́n I heard there's tàbí kó fi Ṣàngó búra or Ṣàngó, tàbí kó fa Ayélála búra Ayélála. ẹ jẹ́ kó lọ fi búra. Why not use them? àwa Christian Muslim àti gbà fún ọkọ lọ fi búra. Christians and Muslims, we accept. Let them use it kí ìlú ibà lè tùbà túṣẹ́. so that this country can become better. mo fara mọ́. I accept. pásítọ̀ tó o bá fara mọ́. If a pastor ó lè ní You are a- oníjìbìtì ni. You are a thief. ẹ wò ó lágbára. ṣé ibi tó bá jẹ́ kéèyàn ti bá ọgbọ́n téèyàn bá bá ọgbọ́n bẹ̀ ó máa ń dùnyàn. ẹ wo àwọn tá a pè ní onígbàgbọ́ olùtẹ̀lé ọmọlẹ́yìn Jésù tòótọ́. ẹ wo àwọn ọ̀rọ̀ tí ó ń jáde lẹ́nu wọn wípé kí ni ká gbá Quran àti Bible dànù ká má fi ṣèbúra mọ́. àwọn òòṣà dẹ̀ ní ká dẹ̀ máa fi búra sí i. ṣẹ́gi a ti máa ń gbọ́wọ́ àwọn ọ̀rọ̀ yìí púpọ̀ lẹ́nu àwọn oníṣẹ̀ṣe. tá a bá padà wá ń gbọ́ ọ̀rọ̀ yìí tó ń jáde láti ibi pulpit ẹ ti máa mọ̀ wípé kí ni ọwọ́ ti ń kàn wọ́n nìyẹn. ṣùgbọ́n mo wá fẹ́ sọ̀rọ̀ kan ẹjọ́ ibo láti rí assumption yìí láti rí notion yìí wípé tí àwọn olórí wa bá fi Quran tàbí Bible tí wọ́n bá fi búra kó tó wọlé sí orí oyè ibo láti rí assumption yìí pé Bible àti Quran yẹn máa padà ṣe wọ́n ní sùtà. ṣẹ́rí one thing about argument ni pé if you base your argument on a wrong assumption, that argument is dead on arrival. It falls flat on its face. That assumption that pé Quran
àti báìbù tí wọ́n bá fi búra á padà ṣe aburú fún àwọn tó fi búra tí wọ́n bá ṣe nǹkan tí ò dáa is a wrong assumption. Ibo ni Quran àti báìbù ti jókòó bá wa sọ wípé kí ni àwọn sì ń yo pólíìsì làwọn o tàbí EFCC làwọn àwọn máa ń mólè ni ibo ni Quran àti báìbù is a wrong assumption. Àárẹ̀ ọkàn wa gẹ́gẹ́ bí èèyàn dúdú tá a jẹ́ ìwà burúkú ọwọ́ wa òun ló jẹ́ ká máa fi Quran àti báìbù ká máa fi bojú. Quran àti báìbù kò síbi tí wọ́n ti sọ fún wa wípé kí ni iṣẹ́ táwọn wá ṣe láyé òun ni wípé kí ni káwọn máa bá wa mú olè. À ń fi nǹkan tó yẹ ká ṣe lẹ̀ á filẹ̀. A rí olè èèyàn tó mú kíní wa tó yẹ kí a lé tó yẹ kí ìjọba kọ́ lé wọn kọ́ mú wọn tàbí èèyàn tó pààyàn tó yẹ kọ́ dá sẹ̀ríà fún àṣẹ gbogbo yẹn a fi gbogbo yẹn lẹ̀ àṣẹ àwa máa retí Quran yẹn òun ni police tó máa bá wa mú àwọn ọbàyéjẹ́ àbóhun ni VDM tó máa bá wa ṣe investigation káàkiri. Àìmọ̀ àwọn ọ̀rọ̀ yìí ó wà irritating. These are wrong assumptions. Ẹ jẹ́ ká jọ lọ wo inú Bible àti Quran ká wo kí ni nǹkan tí àwọn Bible àti Quran tí wọ́n sọ wípé ó jẹ́ ojúṣe wọn láti ṣe nínú ayé wa. Kí n tó mú wa wọ inú ìwé méjèèjì láti fi hàn wá nǹkan tí àwọn ìwé náà pè ní ojúṣe wọn tí wọ́n fẹ́ wá ṣe nínú ayé wa. Ẹ jẹ́ kí n sáré sọ ilé. Ṣé rí mo dá tọ́pìkì ilẹ̀ ní ọ́fíìsì wa níjọ́ kan. Mo wá béèrè lọ́wọ́ èèyàn kan tó jẹ́ pé ó dà pé òun fẹ́ fara mọ́ àwọn oníṣẹ̀ṣe díẹ̀. Mo ní jẹ́ ká sòtòtọ́ ká má purọ́ ká má jalè. Tí wọ́n bá ń lo oògùn tí wọ́n fi ń búra fún àwọn olórí wa kí wọ́n tó wọlé, mo ní ṣáwọn èèyàn ní padà get code ẹ̀ ṣáwọn èèyàn ní padà wádìí ẹ̀ ṣé wọn ò ní rí ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀ èèyàn ló wà lẹ́yìn òrò tó wò fi ń ké kò dẹ̀ síbi tí wọ́n ti kí ń kẹ́dì ìyàlẹ́. Mo sọ́njọ́ ẹ̀ mo ní inú àwọn babaláwo yín tí kan nu wọn kàn tẹ̀ babaláwo tó bá fi sídìí ẹ̀ bóyá àwọn kóòtù gbà bí wọ́n máa ní babaláwo tó máa bá wọn administer àwọn host yẹn. Mo ní tí kan nu wọn bá rí 1 million gan pọ̀ tó bá kọ̀ rí 500,000 pẹ̀rẹ́ ṣé kò ní gbàbọ̀dè. Ní ìsìn ilẹ̀ máa rí tí oògùn máa ṣìyàn mú ẹni tí ò ṣẹ̀ gan oògùn máa mú afẹni tó ṣẹlẹ̀ kò síbi tí wọ́n ti kí ń kẹ́dì ìyàlẹ́. Ṣé rí kò sí system kan tó yẹ pé àwọn tó bá ń ṣe tí wọ́n bá fi tọkàntọkàn ṣe kò sí bí ò ṣe ní dojúbolẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí. Quran àti Bible a ti mọ̀ wípé ìwé ni wọ́n jẹ́ wọn ojúṣe wọn dẹ̀ ń ṣe pé kí wọ́n máa mólè àwọn alákọ̀ fi ń bojú. Èyí tó yẹ ká ṣe ni wípé kí ni bá ṣe máa strengthen àwọn institution wa tó ṣe jẹ́ pé kí ni àwọn ọbàyéjẹ́ wọ́n á lè máa bá wa mú wọn police o EFCC o nǹkan kan a ṣe yẹn à ń dúró de Ògún à ń dúró de Quran àti Bible. We are just too spiritual in this country. Gbogbo ẹ̀dẹ̀ ń bàjẹ́ mọ́ wa lọ́wọ́ à ń sọ òṣì ọ̀rọ̀ lẹ́nu wípé Quran àti Bible àwọn ni wọ́n fẹ́ máa bá wa mú olè. Kí ẹ máa lo Ògún kókó ológun kẹ́ ẹ lo Ṣàngó kókó oníṣàngó kẹ́ ẹ lo nǹkan míì gan àwọn èèyàn máa wádìí ẹ̀ tó bá dẹ̀ ti rí díẹ̀ owó ló máa jẹ kò ní jàgbàdo. Ẹ jẹ́ ká gbọ́ràn ká wá máa sọ àwọn nǹkan tí ò lọ. So ẹ jẹ́ ká lọ sínú Quran chapter 17 verse 19 ká wo kí ni Quran pè ní ojúṣe ẹ̀. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo Quran chapter 2 verse 2 náà. A rí kà wípé this is the book Quran yìí o ìwé kan ni o about which there is no doubt kò sí iyèméjì ń bẹ a guidance for those conscious of Allah. Ìmọ̀nà ló jẹ́ fún àwọn tó bá yẹ kí ni tí wọ́n bá wà conscious of Allah. Ìmọ̀nà ló jẹ́ fún àwọn tó bá mọ rírì ẹlẹ́dàá wọn wípé kí ni ẹlẹ́dàá wọn kò dá gbogbo nǹkan wọ̀nyí àti òkè àti sọ́mọ̀ kò dá lásán kò mú wa wálé ayé lásán wọ́n ní ìwúrí yẹn wọ́n dẹ̀ wà conscious of Allah. Wọ́n ní wípé kí ni ìwé yìí o ìmọ̀nà ló jẹ́. Ṣé ti wá rí pé Quran kì í ṣe police tàbí VDM tó máa bá wa mú olè ṣé ti so eléyìí jẹ́ ojúṣe tí Quran ní òun fẹ́ ṣe fún ní ayé wa láti tọ́ wa sọ́nà láti lè jẹ́ pé kí ni ká jogún ìjọba ọ̀hún. Ìyẹn ni ojúṣe Quran kì í ṣe police tàbí army tó máa bá wa lọ máa mú àwọn bandit tàbí Boko Haram. Ẹ jẹ́ ká lọ sí Quran chapter 17 verse 19 kí tún ni àríkà níbẹ̀ tó jẹ́ ojúṣe Quran. Àríkà wípé surely this Quran guides to that which is most and upright. Ṣé rí ìwé tá a pè ní Quran yìí ìwé kan ni o I love the Quran. Ìwé kan ní tó yẹ kí ni ìmọ̀nà ló jẹ́ fún àwọn tí ó bá fẹ́ dúró déédéé pẹ̀lú Ọlọ́run bá wọn. Ìmọ̀nà ló jẹ́ fún yín o and give good news to the believers who do good that they shall have a great reward. Kí wọ́n ṣe ìmọ̀nà nìkan ó tún wá jẹ́ ìwé tó yẹ pé kí ni ó máa ń fún àwọn tó bá mọ ojúṣe wọn sọ́dọ̀ Ọlọ́run sí Ọlọ́run bá wọn àwọn tó bá jẹ́ onígbàgbọ́ òdodo ó máa ń fún wọn ní ìró ìdùnnú wípé kí ni ẹ má bẹ̀rù ẹ má fòyà gbogbo sùúrù tẹ nílé ayé gbogbo ìfaradà tẹ nílé ayé gbogbo ìfọkànsí tẹ nílé ayé tẹ bá dé ọ̀run ẹ̀ bọ̀ wá kéré ẹ̀ wọ́n máa jẹ́ kí ni ìró ìdùnnú fún àwọn believers. Ṣé rí tí máa ń sọ ọ̀rọ̀ Quran àti Bible fún
àwọn ọmọ mi nílé máa ń jẹ́ kó yé wọn, máa ń describe ẹ̀ gẹ́gẹ́ bí lẹ́tà tí Ọlọ́run kọ sáwa lólùfẹ́ ta wà ní ayé. Ọlọ́run fẹ́ràn àwa ọmọ èdè ènìyàn gan, kò fẹ́ kí a wọná. Òun Ọlọ́run ṣe ń kọ lẹ́tà sí wa through Old Testament, through New Testament, through Quran. Òun ni Quran sọ níbàyí wípé kí ni ìmọ̀nà ni Quran jẹ́ o fún àwọn tí ó bá gbèrò láti dúró déédéé. Ó dẹ̀ jẹ́ ìró ìdùnnú fún àwọn tó bá yẹ kí ni tí wọ́n bá gbàgbọ́ nínú Ọlọ́run bá wọn. Ó tún wá jẹ́ ìwé tó yẹ kó tún máa ń kìlọ̀ ìyà fún àwọn tó bá yẹ pé kí ni wọ́n bá bílíì pé bóyá skúṣì kan wà lórí wọn, wọn ò fẹ́ gbàgbọ́ ní Ọlọ́run. Wọ́n máa ń kì wọ́n nílọ̀ wípé kí ni lọ́jọ́ gbéǹde o ẹ̀ ń bọ̀ wá bá ìyà Ọlọ́run ọba, ìyà tó jẹ́ pé kí ni ẹ̀ ní bọ́m̀bẹ̀. So eléyìí ni ojúṣe Quran, ìmọ̀nà ló jẹ́. Quran àti Bible wọ́n wá tọ́ wa sọ́nà ní bá ṣe máa make heaven, tó yẹ jẹ́ pé tá bá padà kú, we will not lose our soul in vain. We will make heaven, we will make paradise. That is the purpose of Quran and Bible. So ẹ jẹ́ ká lọ nínú Bible náà ká wo kí ni ojúṣe Bible jẹ́ nínú ayé wa. Nínú Old Testament ẹ jẹ́ ká lọ sí Psalm chapter 119 verse 105. Kí ni Bible sọ pé ó jẹ́ ojúṣe òun tóun wá ṣe nínú ayé wa? A rí kà wípé your word is a lamp for my feet. Ọ̀rọ̀ rẹ o, ọ̀rọ̀ Ọlọ́run ọba is a lamp for my feet. Àtùpà ló jẹ́ fún ẹsẹ̀ mi. Ṣé àwọn nígbà tí mo ka Quran lẹ́pọ̀ kí ni mo sọ? Mo ní Quran jẹ́ ìmọ̀nà. Kí ni Bible náà sọ sí? Àwọn kan máa ń sọ pé Bible àti Quran wóró sí wóró ni. Ó ní your word is a lamp for my feet. Ọ̀rọ̀ rẹ o, ìmọ̀nà ló jẹ́ fún ẹsẹ̀ mi. A light unto my path. Or iná as in ìmọ́lẹ̀ dẹ̀ ló jẹ́ fún kí ni fún ọ̀nà mi. So Bible máa ṣe kí ni wọ́n máa tọ́ wa sọ́nà so that a ní ṣìrìn. Òun ni ojúṣe Bible. Ṣé ẹ ti rí i pé Bible ń ṣe police? Bàbá ti bẹ̀ tán. Ṣé ẹ ti rí i pé Bible kì í ṣe police tó máa bá yín mú olè? Ìmọ̀nà ló jẹ́ fún onígbàgbọ́. Nígbà tí ẹ̀yin wo kéèsì Yahaya Bello, wọ́n ní Yahaya Bello kówó jẹ, àwọn EFCC ń wá. Gọ́vnà tó yẹ kí ó jẹ́ kí EFCC ṣiṣẹ́ ó dó yí Yahaya Bello ká, ó ní wọn ò ní rí mú. Ẹjọ́ ṣé nígbà tẹ́yìn ṣe yẹn ẹni tó jí owó yín tẹ́ ní kò kàn yín, ṣé Ọlọ́run ní kó wá bá yín mú ẹni tó jí owó yín, tó jí owó olùkó, ṣé Ọlọ́run ní kó wá bá yín mú látọ̀run? Àbí nígbà tó yẹ kí wọ́n ti declare wanted, tí àwọn aráàlú Kogi tí wọ́n ń ṣe ìwọ́de tó ní pé kí ni owó ọ̀tá àwọn ò sọnù o, pé kó fi Yahaya Bello lẹ̀, Quran àti Bible ló máa bá yín mú Yahaya Bello tó kówó jẹ. Ẹ jẹ́ ká mọ ohun tá à ń ṣe nílùú yìí. Ẹ jẹ́ ká mọ ohun tá à ń ṣe. Àbòsí yẹn tá a bá fi lẹ̀ a lè rọ́nà lọ. Àárẹ̀ ọkàn wa ló jẹ́ ká máa fi gbogbo àwọn kíni ló jẹ́ ká máa fi bojú. Ẹ jẹ́ ká lọ sí inú New Testament ká wo kí ni ó jẹ́ ojúṣe tí Bible ní òun fẹ́ wá ṣe. Ṣé ó fẹ́ máa bá wa mólè ni? Àbóhùn ni army tó fẹ́ máa bá wa mú àwọn bandits. Ẹ ká lọ sí 1 Timothy chapter 3 verse 16. A rí kà wípé Scripture is inspired by God. Ṣé rí àwọn scripture Bible àti Quran, it is inspired by God. Ọlọ́run ni, ìmísí látọ̀dọ̀ Ọlọ́run ni. Kí ni mo sọ lẹ́ẹ̀kan? Mo ní ó jẹ́ lẹ́tà tọ́lọ́run fi ránṣẹ́ sí àwọn tá a jẹ́ olólùfẹ́, tá a jẹ́ ọmọ èdè ènìyàn, pé ká má bàa ṣe kíni, ká má bàa ṣègbé, ká má bàa ṣìrìn. Scripture is inspired by God and is useful to teach us what is true and to make us realize what is wrong. Ó jẹ́ ìwúlò Scripture, ìwúlò Quran àti Bible ni wípé kí ni wọ́n máa kọ́ wa nípa nǹkan tó yẹ pé ó dáa, tó tọ́ fún wa láti ṣe. Ó dẹ̀ máa kọ̀ fún wa níbi nǹkan tí ò dáa. Ẹ má ṣe ṣìnà, ẹ má jalè, ẹ má para yín, má ṣìtì ọmọlàkejì ẹ, má mú nǹkan ní nǹkan mọ́ títí ẹ. Quran àti Bible, àwọn ìwé mímọ́ ìlú wọn máa sọ fún wa wípé kí ni ká máa ṣe àwọn nǹkan báyìí. Mọ rírì Ọlọ́run ọba rẹ, má lọ forí balẹ̀ fún òòṣà. Mọ̀ pé Ọlọ́run ọba rẹ, ọba tó wà lókè ni òun nìkan ló gbọ́dọ̀ sìn. Bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ kí ọjọ́ ayé yẹn lè pẹ́. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni Scripture wọn máa kọ́ wa. It will teach us what is true and to make us realize what is wrong. Wọn kì í ṣe ọlọ́pàá tó máa bá wa mú olè. Àwọn nǹkan tí wọ́n fẹ́ máa ṣe nínú ayé wa lélẹ̀. To teach us what is wrong in our lives, it corrects us when we are wrong and teaches us to do what is right. Ṣé ti wáyé pé ìmọ̀nà ni Bible àti Quran jẹ́? So gbogbo nǹkan tó bá yẹ ká ṣe, ẹ jẹ́ ká ṣe, ká má filẹ̀ láì ṣe. We should strengthen our institution. We should not wait for one scripture to come and help us to pé nígbà tó ti fi búra yẹn àti wá fi wọ́n lẹ̀ ọ́ ká máa wò wọ́n àti fà wọ́n lọ́lọ́run lọ́wọ́. Who does that? So eléyìí jẹ́
ojúṣe tí àwọn ìwé méjèèjì ní a gbọ́dọ̀ wá ṣe. Ẹ jẹ́ wá wò ká wá lọ sínú àwọn ìwé méjèèjì náà ká wá wo kí ni, torí àwọn èèyàn máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé Ọlọ́run gangan kò ní kọ́ńtì tó ti lídìí rí. Tẹ́ bá rántí ṣe mọ̀ pé àwọn ọmọ Israel Ọlọ́run wà pẹ̀lú wọn, Ọlọ́run gbé pẹ̀lú wọn ni, if you can use it that way, pé Ọlọ́run gbé pẹ̀lú wọn, Ọlọ́run dẹ̀ ṣèjọba láàrin wọn, Ọlọ́run á appoint ẹni tó wọn máa darí wọn. Ẹ jẹ́ ká wò báwo ni Ọlọ́run ṣe darí ìlú tiẹ̀ gangan tó jẹ́ ìlú Israel. Ṣé Ọlọ́run fi àwọn ọmọ Israel lẹ̀ pé kí wọ́n máa wòran ni, wípé tó bá ṣáà ti ń wòran ni gbogbo nǹkan á ṣáà bọ́ sípò, kọ́ pé tó bá ṣáà ti fi báìbù búra ń gbà yẹn káṣẹ̀ ní kúrán ò tí ì dé, wípé gbogbo nǹkan á bọ́ sípò. Ẹ ká wo bí Ọlọ́run ṣe lídìí ìlú ẹ̀rọ, ká wá wò bóyá à ń ṣe àwọn kinní yẹn nínú ayé wa ń sìn, ká wá fi wá mọ̀ bóyá kúrán ló ba ayé wa jẹ́ ni àbáwá fúnra wa la fi ìwà búrú ọkàn wa, ìwà àbàjẹ́ tó wà lára wa, ìwà àìlóòótọ́ wa, ìwà laziness wa, ká wá wò bóyá wa la fi ba ayé Nàìjíríà jẹ́.